Ijebu ò ní gba rẹ́kẹrẹ́kẹ́. Ijebu máa ṣe, ó máa do the needful. Torí àwọn tó wà mẹ́, I knew my big father, Kuku 101. Kì í ṣe mímọ̀ ṣe, kì í ṣe agbára anybody, kì í ṣe agbára, kò sí nǹkan tí owó lè ṣe ní. Ó mọye tí Ìjẹ̀bú ń pa ní ojúde ọba ni. Dẹ́nìkan ṣe máa ń dẹ́nìkan gbówó bọ̀. Owó yẹn máa kò ní nǹkan ṣe ń bẹ̀. The original ọba ló máa jẹ́ for next month. Next month? Yes. Torí wọn ò ní yanjú ẹ̀ ló. September yìí ló yẹ kí wọn ò ní lè yanjú ẹ̀. Tó ń bá kan yanjú ẹ̀, wọ́n sì fẹ́ tún padà sọ́dọ̀ Ifá. Àwa ló federal might. Kò sí federal might kankan bẹ́ẹ̀ náà. Kò sí. Èmi ló nílùú Tinubu. Kò tí ẹ̀ lé wọ́ bẹ́ẹ̀. Mo rò pé ó fẹ́ dárúkọ Wàsíù ló fẹ́ dárúkọ yẹn bọ̀dọ̀ mo bó ṣe fẹ́ sọ. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà. Ọ̀rọ̀ oyè ọba Ìjẹ̀bú Òde mo ti sọ fún yín tipẹ́. Kò kan Wàsíù. Kò lè débẹ̀. Ó lè kọrin tó bá yan ọba tán o. Ó lọ kọrin bẹ́ẹ̀. Kò kọrin kan lẹ̀ lówó o. Kò sí wàhálà. Torí mi ò mọ bí tẹ́ gbàdé bí but ṣé rí October 7 ká tó everything àti yan. Torí wọ́n ní kí wọ́n tó lè yàn pé tó ẹ̀ńtà mú kalẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ rẹ o gómìnà náà máa fọwọ́ sí. Kí ni gómìnà fọwọ́ sí? Gómìnà ò lè fọwọ́ lọ́kàn máa sáìn ní ẹ̀ ní. Àti ní Department of Chieftaincy Affairs wà ní local government. So ló má dẹ̀ mú wá kàn gbé déwájú adé sáìn. Kí ló kan gómìnà pẹ̀lú? Kí gómìnà má tọwọ́ bọ̀ o. Gómìnà kì í ṣe Ifá. Eléyìí tí Mákindé ṣe. Mákindé ó ti lu gbàgede ayé ń bẹ̀. Mákindé ti ń regret. Bọ́ọ̀yì tó rò pé òun gbé sápò ti yọrí jáde. Bọ́ọ̀yì ti ṣe hàwùhàwù kiri ajá ti ń gbó. My brother, ìyẹn ò lè tu ìyẹ́ kan ní ara Tinubu. Ní àwọlé ju 2027 dìgbì ni. Àwọlé ju ti tẹ́lẹ̀. Wẹ́ẹ́ máa ríran wò next year. Ìlú yìí máa dá gan ní next year. Amen. Ayé everybody lẹ́nu. Even ò lè repo láìsan tax. Ò lè ra wristwatch láìsan tax. That's what we do in America, in London. Ṣáà ní sá lọ bá. Wọ́n rí lọ ẹgbẹ́ bá tẹ̀ fẹ́ lọ sóko dáàdi ó lè máa lọ. Ilẹ̀ tó ń bù fún ẹ wà ń bẹ̀ lọ ṣe. Ṣé rí nǹkan tẹ́mi sọ sá lọ? Ìwọ tó sá lọ ló máa padà. Ẹ̀gbọ́n ẹ̀ tó lòun máa sá lọ ṣó sá lọ ni Bọ̀dé George lẹ́yìn tó ń jalè darí. Dáàdì mi ni wọ́n. Ẹ ó fẹ́ kí Tinubu wá sẹ́tù òun. Ṣé rí? Alore TV. Alore TV. Nílé ní lókòrè. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. 15 to 20. 1 Corinthians 10 verse 13. James 4 verse 17. 2 Samuel 11 verse 2 to 5. Then Philippians 2:4. Then John 5. John 4. Then we are looking for, the other one is we are looking for what is not lost. Kò sígbà tó dọ́dọ̀ onífagidi, ṣé bígbà táwa lọ́mọdé ọjọ́ mẹ́jọ náà gbómi wá náà kóbi wá náà kó everything wá. Tí wọ́n fẹ́ wo àkọsẹ̀jáyé wa. Wọ́n ti mọ̀ pé ní mi máa jọba láti ìgbà tó ti bí ní primary 1. Wọ́n ti ń pè lọ́ba lọ́la ó dẹ̀jọba náà. Mo tó bí 5 bẹ́ẹ̀. Ẹsẹ̀ ń táyé ti sọ bẹ́ẹ̀. Mo rí tó 5 bẹ́ẹ̀. Then báwo lẹ ṣe believe pé owó ni gbogbo ẹ̀? So that's the problem. Ìjẹ̀bú ò ní gba rẹ́kẹrẹ́kẹ́. Ìjẹ̀bú máa ṣe, ó máa do the needful. Torí àwọn tó wà mẹ́, I knew my big father, Kuku 101. Kì í ṣe mímọ̀ ṣe, kì í ṣe agbára anybody, kì í ṣe agbára, kò sí nǹkan tí owó lè ṣe ní. Ó mọye tí Ìjẹ̀bú ń pa ní ojúde ọba ni. Dẹ́nìkan ṣe máa ń dẹ́nìkan gbówó bọ̀. Owó yẹn máa kò ní nǹkan ṣe ń bẹ̀. The original ọba ló máa jẹ́ for next month. Next month? Yes. Torí wọn ò ní yanjú ẹ̀ ló. September yìí ló yẹ kí wọn ò ní lè yanjú ẹ̀. Tó ń bá kan yanjú ẹ̀, wọ́n sì fẹ́ tún padà sọ́dọ̀ Ifá. Àwa ló federal might. Kò sí federal might kankan bẹ́ẹ̀ náà. Kò sí. Èmi ló nílùú Tinubu. Kò tí ẹ̀ lé wọ́ bẹ́ẹ̀. Mo rò pé ó fẹ́ dárúkọ Wàsíù ló fẹ́ dárúkọ yẹn bọ̀dọ̀ mo bó ṣe fẹ́ sọ. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà. Kò tó náà. Ó ní oyè tó ń fún oyè tí ò jọ pé ẹni tó ọmọ ọ̀dọ̀ tó bá gbọ́ ẹrù ìyàwó ẹ̀ lọ sọ́sibítù gbà tó lọ bímọ kò pẹ̀lẹ́ tó máa kọ́ kíìsì ọmọ yẹn because ẹnu ẹ̀ rùn. So but tó bá bímọ yẹn tó bá ti gbélé ìyá ẹ̀ láyà tí ọkùnrin dáàlì ọmọ wa ti dé àkíyèsí but kò kàn ọmọ ọ̀dọ̀ tó gbómi kaná tó ń sáré káàkiri àti driver. So ọ̀rọ̀ oyè ọba Ìjẹ̀bú Òde mo ti sọ fún yín tipẹ́ kò kàn Wàsíù kò lè débẹ̀.
ó lè kọrin tó bá yan ọba tán o ó lọ kọrin kó bẹ̀. kọrin kan lẹ̀ lówó o kò sí wàhálà torí mi ò mọ bí tẹ́ gbàdé bí but ṣe rí ayé ò le Wàsíù ó ti mọ ìgbà tí plane ò ti bẹ lórí ìdànù lọ́jọ́ yẹn ọpẹ́ ló yẹ kó máa ṣe káàkiri orí ìjọ kò yẹ kó try àti sọ pé òun wá ló kàn. náà kò lè kí n ṣe ru eléyìí Tinubu ló sọ yẹn ìwọ pápá bá tiẹ̀ lọ sí ìyẹ̀bù tó ní ìwọ̀n lókàn ìgbà náà máa fi lè dànù bẹ́ẹ̀ ṣé ẹ̀rí kan tẹ́mi sọ èmi náà tiẹ̀ ní débẹ̀ sá. máa tẹ̀ fẹ́ lu ẹ̀ṣẹ̀ léṣe lórí ìgbà tó lágbólé tiẹ̀ so ọmọ tẹ́mi ń try láti sọ kò sí nǹkan tó máa mi Ìjẹ̀bú wọ́n máa get the original well read well polished Àwùjalẹ̀. yes by ká tó ṣe 30 years anniversary a máa get it So fún October 7 ká tó every 30 torí wọ́n ní kí wọ́n tó lè yàn án pé tó ẹ̀ńtà mú kalẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ rèé o gómìnà náà máa fọwọ́ sí. kí ni gómìnà fọwọ́ sí gómìnà ò lè fọwọ́ lọ́kàn máa sáìn ní ẹni àti ní Department of Chieftaincy Affairs wà ní local government so ló má dẹ̀ mú wá kàn gbé déwájú adé sáìn kí ló kan gómìnà pẹ̀lú. kí gómìnà má tọwọ́ bọ̀ ọ́ o. gómìnà kì í ṣe fà eléyìí tí Mákindé ṣe Mákindé ti lu gbàgede ayé ń bẹ́ẹ̀ Mákindé ti regret bọ́ọ̀yì tó rò pé òun gbé sápò ti yọrí jáde bọ́ọ̀yì ti ṣe hàwùhàwù kiri ajá ti ń gbó àwọn méjèèjì kan kọ́lẹ̀ kan ju ẹ̀ṣẹ̀ fúnra wọn káwò ká lè kọ́lẹ̀ lásìkò tiwọn ṣe báwọn Tinubu ló mú ọ̀ ní wa Mákindé ló mú wọn àwọn èèyàn wọn ní kàkà máa wòrán ọmọ Adéròmú fi gbogbo ẹlẹ́bọ̀ yìí wọ́n ní kò ládé ṣe bó tó yẹ ó tó fẹ́ sọ̀rọ̀ Adéròmú kan adéríjì tágbélẹ̀ ní ṣẹ́rí kan tèmi sọ kí ló dùn. ẹ̀rà sà ilẹ̀ Yorùbá ò ní dàrú. ẹ sà Ọlọ́run bá ṣe mo sọ fún ẹ pé Nàìjíríà ò ní problem ilẹ̀ Yorùbá ò ní problem ọmọ tó máa jẹ gọ́vùnà ní 2070 ó lè jẹ́ pé wọ́n ṣẹ̀fẹ́ bí ìyá ẹ̀ Ọlọ́run ló ní gbogbo àkóso nǹkan èèyàn kan ti wá bọ́ ni ayò sí fún ìgbéraga níwájú Ọlọ́run and when you look at Daniel 4 from verse 25 down Nebuchadnezzar tó sọ pé kò sí irú òun Olúwa yọ ìkan jáde ó ní kó lọ bẹ̀rẹ̀ kó jẹun áńgẹ́lì ti ń bọ̀ kò sẹ́ni tó lè balẹ̀ Yorùbá jẹ́. ìjọ náà kẹ̀ ti kàn sí lórí gbogbo ìtàn kóra wọn jọ yìí. bóyá tó bá ràn mí lọ́bọ́ lọ́hùn máa lọ torí àwọn question kùgbákùgbé tó lè báyé èèyàn jẹ́ téèyàn nílé rọrùn sùn ló máa ń bi káàkiri bí ẹni pé òmu jígà dání yẹ́rì kan jọ́yìn tí mo sọ fún ẹ pé Tinubu will rule for 8 years. ẹ sọ bẹ́ẹ̀. ṣé ká tó wà lọ́bọ́ Ọlọ́run o Abusalam Atiku ti jáde Arẹ́gbẹ́ṣọlá o Ọlọ́run jẹ́ o jẹ́ irú Ọlọ́run yẹn lẹ́yìn sí àdúgbò yìí. ẹni tí mọ́tò bá fẹ́ pa 3 days to election ṣé tí ò bá gbàpò tí ìbò ṣó lè l'accident. Association of damaged brain. ẹ sọ bẹ́ẹ̀. gbogbo àwọn tó sáré wọ̀nyí tó bá ní kí David Mark san property tax ó máa tàdájì nǹkan tó ní kó tó kù ni. ìyẹn náà sáré block gbogbo ibi tí Àtìkù kọ́lé sí káàkiri ní Nàìjíríà ó máa san property tax nígbà tó bá máa di January next year àwọn Ìgbò á máa ta lé ní Nàìjíríà á máa ta lé lẹ́kọ̀ọ́ nínú Èkó yìí ṣèbí Tinubu sọ lọ́jọ́ yẹn ó ní the rest is story the rest is history ẹlẹ́ẹ̀nà mi lẹ́kọ̀ọ́ àbí ẹ̀yin òbí ẹlẹ́ẹ̀nà mi bẹ́ẹ̀ transfer ìbò káàkiri ẹlẹ́ẹ̀nà mi lẹ́kọ̀ọ́ àbí ká máa wòrán. ó jẹ́ ẹ̀yin Lagos no man's land. ó wà òkè ṣèbí orí eléyìí tó lóun fẹ́ jẹ Ezendigbo of Obi of Lagos ó ní òun omi ni ẹ olójo ni wọ́n ṣé àrí ìbò tó lágbára ni ṣèbí ẹ̀bà yẹn ò jẹ́ kórìí wọ́n pé ẹ̀bà yẹ́lò yẹn ẹ̀bà pupa àwọn rádaràda ṣe báwọn ló máa ń káàkiri tẹ́lẹ̀ tó ń ṣe obì ọmọ tí wọ́n lẹ ìdí ṣòkòtò káàkiri tíyàwó wọn lé fi ìyàwó níbi tó ń lágbèrè dé nílẹ̀ Ìgbò wọn fẹ́ kórí ìyàwó wọn ta wọn lè bóbìnrin sùnkú ṣẹ́rí nǹkan tí mo fẹ́ sọ fún mímí kan ò lè mi Tinubu á rule 8 years pẹ̀lú ògo Ọlọ́run fi gbogbo ẹ̀ láì níbo lọ ti rọ́lọ́ngbẹ̀ gbà ó di wáyé sọ̀rọ̀ gbẹ̀yìn so nǹkan tẹ́mi try láti sọ fún ẹ a tún wá fìyàn síbẹ̀ tó ń lọ
bóyá ṣe lẹ́kọ̀ọ́. èèyàn tó máa continue project náà tí bó ṣe gbé kalẹ̀. blueprint yẹn á tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. fọkànbalẹ̀ irú àwọn tí ò ní sí láyé El-Rufai ò lè sí láyé. nígbà náà wọ́n máa die of heart attack Àtíkù máa die of heart attack ẹ̀ máa gbé nǹkan kọ́ọ̀lẹ̀ wọ́n máa rí ìrìnàjò bó máa tún gbé padà flash ẹ̀. aláìsàn ni wọ́n ò gbádùn lọ́wọ́ orí tébù wọn lálẹ́ oògùn tó ń mu 16 tó ń mu lálẹ́ àná wọ́n ti tún mu 16 láàárọ̀ yìí wọ́n ti mu 16 lálẹ́ tó ń bọ̀ wọ́n ò jẹ́ kó ṣiṣẹ́ ó dàbí wọ́n ní plane delay ní airport kí onímọ̀ọ́lù ẹ̀ ló lè fly dé Abuja wọ́n wá lọ pé onímọ̀ọ́lù ẹ̀ Baba Gani kò apply ṣe Baba Gani wà lójú wa mọ́tò ó ní 40 years látàbí òkúta lójú wa mọ́tò ní 1947 nígbà táwọn lọ́wọ́ ṣe wà primary school ó yẹ wá bá wa plane yìí ṣé ó possible. driver la pé gbogbo wọn but orúkọ kan wà fine tune ju kejì lọ pilot. ìyàtọ̀ wà ń bẹ̀. ìyáàdẹ̀wọ̀ white aṣọ wọn kì í dọ̀tí but Baba Gani ó lè fi dàsíkì àti ṣòkòtò àti tí ò bára mú. àbí singlet lásán. kó máa fi fọ ṣòkòtò ìgbà tí wọ́n wá mọ́ọ̀lù ẹ̀ kò sí irun nígbà àyà mi ojú gúrúgúrú ni heat tó ń jáde láti inú tó bá rí tọ́tù Bedford tó bá tẹ̀ ní àárín ọ̀sẹ̀ méjì ò ní ṣàgbére. ẹ wà lẹ́kọ̀ọ́ ńgbà náà. 3 years mo fi wá ó dọwọ́ ẹlẹ́dàá. mo lu ẹ̀. má ṣìírí náà máa wà ṣèbí kówó ti wọlé ni. bàbá pẹ̀lú gbogbo ọlá yìí. ok jẹ́ kí n máa ti wọ́ bàkú ẹ kí mo wọ́ mo fẹ́ jẹ́ kí àwọn yẹn mọ̀ pé God is the author of good and bad. nígbà tí when you look at the book of Exodus 5:10-16, Exodus 6:1-9, Exodus 7:11-14. Only once wọ́n ti ṣe tó ti yí omi padà sí pupa ó yí ẹ̀yìn tèmi náà ṣe tí wọ́n padà ṣe padà ibi tá a pa wá ní. ṣùgbọ́n tó wá yá ilé tó jẹ́ tọ́lọ́hún ó supersede tí wọ́n bọ́ sẹ́yìn. then lẹ́yìn yẹn again ó ṣe wá sọ fún wọn ní Exodus 12 from verse 12 ó ní alẹ́ ìnílẹ̀ ń lọ a ti kúrò lóko ẹrú Yorùbá ti kúrò lóko ẹrú ọ̀kan lọmọ tàbí ó máa mú wa kúrò lóko ẹrú. àwọn kan tẹ̀ ń sọ pé gbogbo Yorùbá ní lókè Yorùbá nísàlẹ̀ Yorùbá ní Tinubu ló fi sí àwọn key positions tán wọ́n léléyìí wọ́n ní ó ṣeé ṣe o kó yọ lẹ́sẹ̀ ẹlẹ̀ lọ́dún 2027 fáwọn Haúsá ò ní fẹ́ gbà. ìwọ ló mọ rúmìtì tó ń bá kiri ṣe rí eléyìí tó sọ yìí Buhari lòun ò lè ṣiṣẹ́ pẹ̀lú any tribe àfi Fúlàní ìyẹn ni búrúta tó fi ga tó fi tẹ̀bà tí chief of army staff then tó bá wo àwọn Malami kí ni ó mọ̀ even the chief judge of the federation he read Arabic ó dẹ̀ níyàwó mẹ́rin ó dẹ̀ lọ́mọ 40 wo the other one kí lórúkọ the other one tó wà ní gọ́vùnà ń sìn tó lọ́mọ ọmọ tó ní lọ bí 40 yes sir ọmọ tó ní so automatically ẹ wo Kano wọn náà yọ àwọn 60 àwọn géńdé Ọlọ́run wọn ní gọ́vùnà ṣe ìyàwó fún wọn gọ́vùnà ṣe kí ni ó ṣe free wedding fún wọn ẹ wo rúlù táwa so eléyìí tí wọ́n sọ yìí Tinubu ṣe Buhari ṣe kò bú lọ́wọ́ Goodluck Jonathan ṣe kò sí anybody ní justice ní time Goodluck Jonathan ní Ìbò ló wà bẹ́ẹ̀ Goodluck Jonathan ní Ìbò rí he's an Igbo man. tó ń tẹ̀ ń gé bẹ́lẹ̀. ó tiẹ̀ tó ẹ̀ lè jẹ́ òbèlè tó má bèlè he's an Igbo man practical Igbo man once a zoologist wọ́n the other man yẹn ń sìn tó wà ní Arise television kí lorúkọ Rufai ẹ̀wọ̀n àti Goodluck ló yẹ kó wà ní ibi tí wọ́n ti ń sin màálù àti ẹran àti ejò àti zoo wa kó máa sọ orú oògùn tá a máa gún fẹ́ràn àwọn náà kàn ní ìyẹn sọ fún wa lẹ́nu which is tó wà ní channels ó ní I put it to you ṣé lọ́ọ̀yà ni ẹ ni. ṣé Rufai Oseni aláìsí. kò tí ẹ brother ìyẹn ò lè tu ìyẹ́ kan ní ara Tinubu ní àwọlé ju 2027 dìgbì ni. àwọlé ju ti tẹ́lẹ̀ wẹ́ẹ́ máa ríran wò next year ìlú yìí máa dá gan ní next year ayé everybody lẹ́nu ìbò ò lè repo láìsan tax ò lè ra wristwatch láìsan tax
That's what we do America in London. ṣáà wá ní sálọ wọ́n báyìí. rí lọ ẹgbẹ́ bá tẹ̀fẹ́ lọ sóko dáàdi ó lè máa lọ ilẹ̀ tó ń bù fún ẹ wà bẹ̀ lọ ṣe rí nǹkan tẹ́mi sọ sálọ ìwọ tó sálọ ló máa padà ẹ̀gbọ́n ẹ̀ tó lòun máa sálọ ṣó sálọ ni Bọ̀dé George lẹ́yìn tó ń jalè darí. dáàdì mi ni wọ́n. ó fẹ́ kí Tinubu wá sẹ́tù òun. ṣe rí Ondo state onílọ́kì gọ́vùnà rí Kwara pápá onílọ́kì gọ́vùnà rí even Ọ̀yọ́ Ìbàdàn ṣe bíbẹ̀ náà ti lé Ládọjà àṣẹwà fọwọ́ kọ́ kí n sì wá dọba. à ń bọ̀ ń bẹ̀ náà. Mi ò lọ sí Ìbàdàn wẹ́lú máa bọ̀ ṣe rí it's just very simple. I want to tell you God is the author of good and bad. Don't be too rushed. When you look at Isaiah 45 verse 7, then Jeremiah 18 verse 11, 1 John 1 verse 5, Revelation 20 verse 11 to 15, Amos 3 verse 6. Then when you look at James 1:13, Lamentation 3:38, Matthew 5:48, Deuteronomy 32 verse 4, then Hebrews 6 verse 18. God is the author of good and bad. O ti parí mo ti sọ gbogbo ẹ má jẹ́ ká tó waste time. Ní kí ló tún kù sá? bàbá. Alore TV. Alore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí lọ́gbọ́n. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé ẹ máa